lọ́wọ́. èmi àwọn nǹkan pọ̀ tí mo ṣe Nàìjíríà fáwọn ọmọ torí pé àwọn ará àwọn ọ̀dọ́ tó ń wáṣẹ́ jẹ́ pé iṣẹ́ scarce àwọn ẹlòmíì tó bá gba àwọn òṣìṣẹ́ bọ́yẹ ń ṣe wọ́n bọ́yẹ ń máa tí wọn ò dá wọn tọ́jú wọn dáadáa oníkàlùkù especially ẹ̀yin tẹ̀ wá ń lo ìbò tẹ́yìn náà bá lágbára bẹ ní ipá láti assist àwọn tó wà ní Nàìjíríà láti lè ràn wọ́n lọ́wọ́ bí orí kí ní péjì wọn ẹ̀yin tẹ̀ wá ń lo ìbò ẹ gbìyànjú bẹ́ẹ̀ bá ṣe lágbára àwọn but bẹ́ẹ̀ bá ṣe lè ní pé ẹ lágbára pé ẹ fẹ́ ràn àwọn ọ̀dọ́ wa lọ́wọ́ àbẹ̀ fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ ẹ mójútó nǹkan yín o tẹ́ bá dá business dáwọn ará Nàìjíríà wọ́n máa jẹ gbogbo ẹ̀rù mọ́ yín lójú ni o lọ máa bá mi ṣe lọ ẹ bá mi lú ẹ èmi náà dá àwọn nǹkan díẹ̀ lẹ̀ mo ní bakery tó ti ń ṣe bread bí mo ṣe ní bakery tó ti ń ṣe bread yẹn mo dẹ̀ ní. University college education primary and secondary school. University nursery primary secondary. Save your soul náà dàbí. Bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni. But Islam náà kọ́ bẹ́ẹ̀ àti gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ bá wò. Wọ́n kọ́ Islamic school ni ẹ̀ ṣé kéwù nìkan ni àbí kéwùkéwé. Kéwùkéwé ni o. Gbogbo ọmọdé wa Christian ni Mùsùlùmí ni o. Kéwùkéwé ni. Àbí Mùsùlùmí nìkan ló wà fún kò sí mú àwọn Kìrìsìtẹ́nì. Christian lè mọ ọmọ ìwà tó bá kọ́ ọmọ wa náà wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ náà. Bẹ́ẹ̀ni. Àwọn kan tí ẹ̀ ń ṣe ní Nàìjíríà ń bí nìyẹn. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ tún máa mú ní àwọn ilẹ̀ tá ń tà ní Lẹ́kì. Mo ní àwọn ilẹ̀ tá ń tà ní Lẹ́kì tí ẹ pa àwọn èèyàn bá wa ra ní estate níbẹ̀ táwọn èèyàn ká develop lọ́wọ́ ìyẹn ní Lẹ́kì. Gbogbo àwọn olùkọ́ tó ń pè nígbà kan yẹn bó lè ṣe manage ẹgbẹ́ security nǹkan. Ṣé gbogbo àwọn ebú yẹn. Gbogbo àwọn ebú yẹn bó lè ṣe manage ẹ̀. Normal thing. Wọ́n ní ẹlẹ́bí kan lè wọ depression látara bẹ́ẹ̀. Tí wọ́n bá bú mi tó bá believe pé táwọn bá ṣe ń bú mi yẹn o ní máa wọ depression onítọ̀hún yẹn kan hype mi ni. Ṣé ẹ ti gbé oníròyìn lọ sí ẹjọ́ rí? Ṣé yàn rí? Oníròyìn ẹ̀ tí wọ wọn lọ lé pé oníròyìn àjọ mú nǹkan lẹ̀ tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. Oníròyìn tí mo fẹ́ gbé lọ ilé ẹjọ́ mi fẹ́ dárúkọ ṣé dárúkọ wọn? Ẹ dárúkọ. Èèyàn kan parọ́ mọ́ mi BBC. Òun máa ń parọ́ mọ́ mi gbogbo gbàǹtì ẹ̀ ni. Lájọ́ tí mo ti mọ̀ máa ń parọ́ mọ́ mi kò fi jọ́kọ̀ báyìí kò sọ̀rọ̀ ló ń pa mi rí. Ṣé tí wọ́n bá gbé ọ̀rọ̀ yẹn lọ sílé ẹjọ́ ni àbí látàrí. Wọ́n bá ti gbé ọ̀rọ̀ mi lẹ́nu ẹjọ́ bá kàn wò pé mi ní gbà mọ́ báyìí òun ní gbà kí ló ń ṣe òun nìkan máa kò dé ẹ̀rọ bá pàtó máa ń gòwè. Kò ní túmọ̀ sí. Ó kàn hype mi ni àwọn ẹni tó gbé mi lọ sórí BBC máa tó parọ́ pé ẹ ṣe dáadáa BBC òyìnbó ni mo fẹ́. Wọ́n yẹ ti Yorùbá. Tí Yorùbá yóò pè mí tó olóyìnbó ẹ gbé mi lọ sí CNN BBC olóyìnbó ni mo fẹ́ tó máa wọ international standard ni o kò ń ṣe gbogbo àwọn local ten ṣe shit yẹn o kò pè mí o BBC olóyìnbó tó máa sọ òyìnbó lálá o ni mo fẹ́ tàjà máa sọ òyìnbó fúnra wọn gbogbo yà o àwọn ẹni tí mò ń gbájà nǹkan tó ń ṣe eléyìí o they are all ritualists o. Bọ̀wọ́ náà kan sọ̀rọ̀ ni pé wọ́n ní lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí àtàbà gbà díẹ̀ sẹ́yìn ariwo gbà kan yẹn ẹ̀yin náà lè pè láriwo gbà yẹn lóyè mí pé ní dáwà ni wọ́n ní ó tutù dáadáa ó wálẹ̀ ṣáwọn ìfẹ́ ló bá yín sọ̀rọ̀ ni àbí bàbá wa nílọrin ṣé èwù náà ní àfáàsá ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kò ṣe pé anybody bá mi sọ̀rọ̀ pé kí n stop kò sẹ́ni tó bá mi sọ̀rọ̀ pé kí n stop. Èèyàn ò lè dì mí mú láwọn wọn lè dì mí mú kò sẹ́ni tó lè dì mí mú kí n má sọ̀rọ̀ tí ò bá yẹ pé bóyá torí pé ẹ wá bá mo ní mo fẹ́ bá yín sọ̀rọ̀ abẹ́ fẹ́ mo ní àwọn ibi iṣẹ́ tá à ń ṣiṣẹ́ lórí lọ́wọ́ àwọn sáìtì wà tẹ́ pé à ń ṣiṣẹ́ lọ́wọ́ ń bẹ ìyẹn ló dì mí mú díẹ̀ ni o àdìpẹ́ parí bẹ́ẹ̀ bá ti parí sí màá ráyè ariwo tá à ń pa ẹ̀ lọ. Ní bèbú ni. Kò sí èbú mọ́. Kò sí èbú. Bèbú. Ní bèbú. Torí pé púpọ̀ nínú àwọn àfáà wa tá à ń
sọ̀rọ̀ wọn ariwo tá à ń pa gbogbo pé ẹ má ṣe lè mọ púpọ̀ ni wọ́n ti gẹ́ẹ̀tì nǹkan tá à ń sọ pé mẹ́sẹ̀jì ọmọkùnrin ń jáde láti pass ni pé kò ṣe pé bí ó fẹ́ fi wá mẹ́kì owó. wọ́n la ojú àwọn èèyàn ni. wọ́n pariwo pé ẹ má ṣe lè mọ ẹ má ṣe lè mọ ẹ má ṣe lè mọ ní ìkúmọ̀ tó ń ṣe pé ohun tí mò ń pariwo fún lélẹ́yìí wọ́n ti rí so àwọn ọ̀dọ́ ló kù torí pé tí wọ́n bá àwọn àfáwà ta pass message fún àwọn understand àwọn ọ̀dọ́ tó kù tó wá ya wèrè wọ́n sì ń ṣe. tó yìí ń ṣe wèrè torí àwọn àfáwà wá eléyìí ò lọ eléyìí ò lọ tó tọ́ torí pé tí tọ́lọ́wọ́n bàbá bọ́lọ́wọ́n ṣe ṣe láyé àwọn èèyàn kan ọlọ́wọ́n tọ́lọ́wọ́n bá máa put it àwọn èèyàn kan máa wà nínú àwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n máa ṣe mistake máa wà nínú nǹkan tó ń ṣe dáwà tó ń ṣe ọlọ́wọ́n bá máa gbójúṣẹ́ lè pé a bá correct eléyìí ní ìsẹ́pọ̀júṣẹ́ ni mi ò ẹ̀kẹ́ ìbọn ní mo sọ. ẹnìkan máa wá tálà checkmate fún pátá àwọn náà ń ṣe. pé eléyìí ò jọ ẹ̀yìn ilé èpo náà ẹ̀yìn ilé èpo tọ́ba láti yọ kúrò ń bẹ̀ ó ti dà ní but àwọn ọmọ ọ̀dọ́ yẹn wọ́n wò pé ṣèbí tẹ́yìn ẹ̀yìn àfa wa yìí ṣe tẹ́bí gòkè nìyẹn àwọn fẹ́ gòkè. tẹ́yìn fi dolówó tẹ́bí rí jẹ tẹ́bí rí mu àwọn onígbà o àwa náà fẹ́ jẹun bẹ̀. àwọn ìlú kù tẹ fẹ́. àwọn ìyẹn ló kù. bàbá kí ọlọ́run bá ṣàforíjì fún alájà Okoya Dawati. ẹ pàdé ní airport níjọ́ kan àbí ẹ ṣáà pàdé àwọn yẹn kí ni àtẹkọ sí orin ẹ sì tún sọ mí kan dáa rí tẹ sọ pé bóyá ni aláàjì Wasiu Ayinde bóyá ni wọ́n lè méèkì ẹ̀fún látàrí orin tó ń kọ. bóyá wọ́n lè ṣe kí. bóyá wọ́n lè méèkì ẹ̀fún látàrí orin tó ń kọ. ẹ̀fún báwo. bọ̀dá mi Aláàjì Wasiu Ayinde bọ̀dá mi gangan ni wọn ò confirm. kẹsì wọ́n sọ̀rọ̀ dáadáa. mo láì wọn bàjẹ́. ìṣẹ́ máa ń gbóni wọn. mi ò ń gbóni o mo ti gbóni rí. àwọn ẹ̀gbọ́n mọ́ sí báyìí. mo ń gbóni o. àwọn ní mùsùlùmí ń kọ́ orí táwọn táyé bí ń kọ́ Mùsùlùmí Adéròmú. gbogbo àwọn ìyẹn àwọn ayélujá gbogbo àwọn ìyẹn. Amọ̀dé Aláwìyé. Sáyidì Òṣùpá ẹ máa ń gbọ́ Sáyidì Òṣùpá. ṣe Sáyidì Òṣùpá mo ń bọ̀ ayé orí Islam náà ń sọ mo ń bọ̀. mọ̀dá mi náà ni Aláàjì ní Sáyidì Òṣùpá wọ́n máa ń pè mí lára tó máa ń bú mi lọ́wọ́ bá mi sọ̀rọ̀. pé o gbọ́ àwọn ọ̀gbọ́n ìyá kọ̀tẹ́ tó rúkọ̀ kọ́nà ni ó fẹ́ràn agídí ẹ̀gbọ́n mi ẹ̀yin náà fẹ́ràn agídí ẹ̀yin náà Aláàjì Sáyidì Òṣùpá àwọn náà lágídí ẹ̀yin náà lágídí ẹ̀ máa sọ pé mi lágídí ẹ̀ fi mí lẹ̀ ó gbọ́ àníkó stop jà ẹ̀ àníkó yé jà mọ́ ẹ̀yin náà yé jà mọ́ ẹ̀yin náà fẹ́ràn jọ̀gbọ́n ẹ̀yin ló pé mi rò pé èmi ò jà mọ́ sí. òṣùpá ò jà mọ́ báyìí. ẹgbẹ́ ọmọ àlùkò èmi ò ń jà mọ́ mi ò kìnnìkan nígbà tí èmi náà àwọn náà máa ń bú mi pé èyí yé jà mọ́ àná ẹ̀gbọ́n mi ẹ̀yin náà yé jà mọ́ ẹ̀yin náà ń jà. ẹ̀ ń sọ̀rọ̀ pa àwọn olórin Islam kò sí olórin Islam òṣìnà ń ṣe kò sí tó ń jó lórí Islam gbogbo àwọn tó náà wọn kọrin Islam òṣì ni gbogbo wọn ṣe. ṣé nísìnyí àbí tẹ́lẹ̀. ti pẹ́ ìlú àná òṣì náà ń ṣe. tẹ́lẹ̀ wo lẹ́lẹ́ sọ láyé ànábì sọ́kọrin wọn lù sí lójú ayé ànábì. bọ́sà eléyìí kọ́ tọ́lálẹ́ mádìrú aláyé náà mísẹ́ olùbàdìrí lójú ayé ànábì. sallallahu alaihi wasallam àwọn ọ̀nà kí ànábì káàbọ̀ sí Mẹ̀dínà àwọn lùlù tẹ̀lé àwọn lùlù àwọn jó ok ṣẹ́ni story yẹn invent kẹ ntọ́ ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn gbọ́ngàn ntọ́ ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn wọ́n mú ni ihun ni wọ́n mú ni àtòrí tán àti gbẹ́gbẹ́ wọ́n mú ni confam ni o. ó lè bá a suit purpose tí wọ́n lè ní àbí. kó lè dùn nìkíní ẹ wá ní sùúrù tẹ bá wa sọ pé wọ́n fi jó pàdé ànábì wọ́n fi lù pàdé ànábì ọ̀rọ̀ láìpẹ́ lẹ́yìn tí mo gba yín gbọ́ àìbẹ́ẹ̀ wọ́n ni. àwọn yìí kan ti dé ìgbèrè pẹ̀lú ìdílé wọn bí. ẹ nà tẹ bá lọ fi ó yẹ kí n ti gbé sọ́dọ̀ wa láti pẹ́tipẹ́ tẹ bá rẹ pé wọ́n fi jó pàdé ànábì wọ́n fi lù pàdé ànábì ṣé jó nìkan ló fi pàdé ànábì ṣé lù nìkan ló fi pàdé ànábì wọ́n fi gbó pàdé ànábì wọ́n fi ọtí pàdé ànábì àwọn onítẹ́tẹ́ wá pàdé ànábì oníṣìnà wá pàdé ànábì olóògógóró wá pàdé ànábì níjọ́ yẹn wọ́n yóò délé ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wá ní pé kí mẹ́rin wá. bẹ́ẹ̀ kò sí gbóngbà náà. ẹni kí mẹ́rin wá kò sí gbó bá ẹni sùúrù ẹni kò sí gbó ṣé kò sí gbó kò sí ewé ok ewé wọ́n ṣe invent ewé gbó ni